ma good morning ko. Kedu ebe ijere? Ebe Rotimi. Ow! 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 Kí ló máa ṣe ìwọ ọmọ iná? Ṣé mi ti sọ fún ẹ? Ha! O lọ látànà. O súnlé, o dágbére fún mi pé o ní wálé. Màmá tún pè láti village lánàá. Mo láti máa parọ́ fún wọn ni. Hey, Ifeoma. Ifeoma. Achọmka ilóye Yorùbá. Achọmka ilóye Yorùbá. Àwọn Yorùbá ò dáa. Wọ́n ò dáa má fẹ́ Yorùbá. But Rotimi is different. Hell! No one no more. Rotimi is different. Rotimi is different. Ifeoma, I dey tell you. Ifeoma mo ń sọ tèmi fún ẹ. Èmi lọ bí iṣẹ́ mi. Tó bá wù ẹ́, kó wá. Tó bá wù ẹ́, kó má wá. Rotimi is different. Because they call you Apanwa. Abi, they call you Adugbonwa. No be so. I don't hear you. Délẹ̀ aya mi àtàtà gbogbo lè ńkọ́ àwọn màmá ńkọ́ ṣe dáadáa ló ní kálukú wa inú mi dùn Ọlọ́run wá ṣe o ṣe mí lóore tó pọ̀ Olúwa ò ṣeun ó bójú lọ ó mú nǹkan wálé fún mi ó ṣe Ọlọ́run ìlẹ́jàre aya mi kí ni orúkọ ẹ̀ àti ìlú bolo ti wá. Ifeoma ló ń kọ́ mi. Kí ni ẹ? Ifeoma. Ifeoma. Nílùú wo ni ẹ? Igbo ni mi ma. Igbo? Bẹ́ẹ̀ ni ma. Igbo? Ọ̀dọ̀ kò ń ṣe ìlú wa ni mo dàgbà sí o. Èkó ni mo dàgbà sí. Ọ̀dọ̀ àǹtí mi mo ń gbé. In fact, Èkó gan ni mo ti lọ school. Ẹ wo fi gbogbo ẹ lẹ̀. Ṣé bí gbogbo ẹ náà ó dá lé lórí Yíbò yìí náà ni? Àbí? Ó dáa. Olúwa ṣe Ọlọ́run ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ èèyàn bí èṣù èṣù bí èèyàn kò ní yá ẹ̀ ọmọ Rótìmí. Mọ́mí. Yíbò. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan Èkó ni ó ti kọ́ àdúgbò rí ẹ. Pẹ̀lẹ́ ìyàwó mi ẹ bá mú mi ẹ. Mọ́mí. Wo ọkọ mi járe rà. Ó ń bọ̀ ṣé kò sí. Má bọ̀. Rotimi, kí ni nǹkan tí wà ti yẹ ẹ lọ sọnù yàrá lánàá? Ifeoma, èmi ló fẹ́ béèrè lọ́wọ́ mi. Mọ́mí mi ò sọ̀rọ̀ ẹ̀ náà. Rotimi, ṣé o mọ̀ pé mo rọra ń bi ẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ látànà? Ó sọ nǹkan kan fún mi. Mo ní kí ni nǹkan tí mo sí ẹ lọ sọ fún ẹ nínú yàrá lánàá. Ifeoma, kí ni mọ́mí mi fẹ́ sọ nínú ọ̀rọ̀ ẹ̀? Wọ́n ti ẹ̀ mẹ́nu bọ̀rọ̀ ẹ rárá tọ̀. And the only thing tó kọ́ sọ lọ́rọ̀ ẹ̀ ni pé Olúwa ló ti mímí o. Níbo ló ti rí fine girl yìí o? Ọmọ yẹn máa dá lọ́mọ o. Ìgbà kan owó kan o. Ibi mo ti bẹ́ẹ̀ pàdé o. Lẹ́yìn yẹn o ti mẹ́ ọ̀hún so anything bad about you. Dúró ná. Ṣé ọ̀dẹ̀ ló pè mí ni? Náà sọ fún mi ṣé ọ̀dẹ̀ ló pè mí àbí tó rò pé mo ti jẹ́ Ìgbò? Mi ò ní làákàyè. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo mọ̀. Láti òkè délẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn lánàá ló yé mi. Ìgbà tá a ti débẹ̀ tó ti introduce mi sí mọ́mí ẹ̀ tó sọ pé Ifeoma ni mò ń jẹ́ o Ìgbò ni mi o ó ní reaction wọn ti change. Abọ́ pé mi ò notice. Mo mọ̀ náà wọ́n wá sọ pé àwọn fẹ́ bá ẹ sọ ọ́ tọmọ ti yá wọ́n wá mú ẹ lọ sínú yàrá ìwọ wá sọ pé nípa ẹ sọ kankan àbí. Kò sí problem ṣé mo pé jẹ́jẹ́ mi ni mo jókòó ìwọ ló wá bá mi mo dẹ̀ bí ẹ náà tẹ́lẹ̀ mo bẹ́ẹ̀ sọ mo ní sáwọn òbí ẹ̀ ṣọ́ máa gbà mí o ní kò sí problem tí ìyá ẹ bá bọ̀ wípé àwọn ò fẹ́ kó o fẹ́ Ìgbò á bẹ́tà kó jẹ́ kí n tètè máa bá tèmi lọ. Ifeoma, ṣé ọ̀rọ̀ yìí tó nǹkan tó ń sọ yìí ni ṣé màá máa parọ́ fún ẹ ni mo fi Ọlọ́run ẹlẹ́dàá tó dá mi sáà mo ọkùnrin mo fún Ọlọ́run bá búra mo mi ò sọ̀rọ̀ ẹ̀ náà kò sí nǹkan tí mo lè fi búra sọ bá ní kí bíbélì ni tí mo bá parọ́ fún ẹ tó bá jẹ́ pé mi ò mọ́rọ́ tì mí mo parọ́ fún wọ́n Ifeoma gbogbo èkó tó ọ̀nà bẹ́ẹ̀ bí kò jẹ́ tèmi. Ó ní ìdá
láti máa fi báìbù ṣe pèlè rẹ̀ lórí náà ó ti pọ̀ jù báwo ló ṣe máa sọ pé kí gbogbo ìgbóná báìbù kò jẹ́ tiẹ̀ ó mọ̀ pé ẹrù ló kàn ń bà mí náà kò sí ní tó máa ṣe mo fi ìpè bóyá mọ̀ sí ọ̀rọ̀ láìkí mi ni nǹkan tó ń ṣe mí ni. kò sí nǹkan tí mo lè fi búra fún ẹ kódà máa ń lọ kọ́ra mi pé ikú tó yẹ kó pa ẹ tó bá pa mí kò sí wọn. má fẹ́nu ìsọsọkúsọ náà. kódà tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí ẹ lé ní kí n kúkú yá wèrè. ó tì mí. yá wèrè náà. Inú tó ń dùn ló ráyè àríyá ṣàfẹ́ ṣeré oge pẹ̀lú ṣàjọyọ̀ Mr. Dramatic tún jí tẹríba ìdùnnú rẹ̀ ìdùnnú wa kò má kọ̀ gbogbo kẹ́yà ń ṣàmì àdúrà. Mi nínú o tún jí ọmọ tẹríba lóní ẹ tẹ́wọ́ àdúrà yìí o. Mi nínú o gbogbo mu tó mú wa ẹ ṣàmì ẹgbẹ́ tán ẹ̀mí. Dùn mí nínú o orísun ìdùnnú mi kò má kàn gógó. Ìyá tó jìyà kọ́mọ lè ní lárí ṣe mọ̀ pé ó ń retí ọjọ́ tá a jẹun ọmọ ni tírú ìyá yẹn tó bá fò ṣánlẹ̀ tó kú ṣàfẹ́ ṣeré oge pẹ̀lú ṣàjọyọ̀ Mr. Dramatic tún jí tẹríba